ìdínà bá ṣe díẹ̀ kẹwàá. Jáde ó. Arúgbó káàbọ̀ ẹ̀yìn rẹ̀ mi ti yín ẹ̀rẹ́rìn. Bí bọ́lá ṣe dáhùn dùn mọ́nú, ẹ̀ ti ti rẹ̀. Èmi ni mo lọ sọ fún ọkọ̀ wípé ìyá ní gbàgbọ́ ni. Wà á bọ́ǹjà fi ṣe rẹ̀ wọ́n. Ọmọ tó mọ̀ sọ pé ká mọ̀. Dẹ́nu sáwọn. Màmá ní ká mọ̀ mi ṣe ẹ̀rẹ̀ mọ́. Àmọ́ mi ṣe ẹ̀rẹ̀ mọ́. Láfúlọ́jà ẹ̀kọ́ gbẹ́nu sáwọn. Ọkọ̀ wo ní ọ̀fẹ́? Ìwà arábìnrin kí ni ẹsẹ̀ wo lẹ́sẹ̀ tí ọmọbìnrin ti di rọpá rọsẹ̀? Òótọ́ ni àáfà tó tọ́lẹ̀ wí àṣẹ. Mi ti yín ẹ̀rẹ́rìn. Bí bọ́lá ṣe dáhùn dùn mọ́nú, ẹ̀ ti ti rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. Ẹsẹ̀ lálẹ́sẹ̀ ṣe ń gbọ́ a wà lọ bẹ ọ̀ntàn. Párẹsẹ̀ wọ́n fi ànábì Muhammad sallallahu alaihi wasallam mo ti bí ọ.